àwọn onígbàgbọ́ ìwé kò sẹ́ni tá a ṣe. ṣùgbọ́n ẹni tí ó bá gbà wípé ẹ̀ṣẹ̀ ńlá kan la fi ṣe òkú wo tó náà mú wọn náà. bí eégún bá mọ̀ pé òun yóò di èèyàn padà ìwọ̀nba lẹ́gùn bá rorò mọ́ nínú ẹ̀kú ìgbà tí agbára àti ipò ń gun àwọn Arẹ́gbẹ́ṣọlá níjọ́sí wọn ò rántí pé òun ti tán léegun ọdún ọmọ alágbà yóò rákàrà tí ó fi jẹ̀kọ kò sípò mọ́ kò sí agbára mọ́ gbogbo gẹ́rẹ́gẹ́rẹ́ wékèwékè àwọn baba Kàbírù ara wọn wá balẹ̀ wọ̀ ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ojú ọ̀dẹ́dá ibi tí wọ́n fojú sí nípa bàbá Tinubu ọ̀nà ọ̀gbàbẹ̀ lọ àwọn ọ̀dàlẹ̀ èèyàn ojú wọn ti wálẹ̀ bí ẹni arọ̀ lóye ẹ̀rín Arẹ́gbẹ́ pa mí àṣé wọ́n mọ̀ pé ewé oríjì kan bẹ tí forí jini. ewé oríjì lajá ewé oríjì lajá o ewé oríjì lajá ewé oríjì lajá o ẹ̀yin àbáṣe kókó oríjì wá ewé oríjì lajá. ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀bákùngbé sí Bọ́lá Ahmed Tinubu níjọ́sí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí ewé oríjì tí ò ní foríjì wọ́n àwọn ọ̀tá Yorùbá ìkà làwọn Arẹ́gbẹ́ṣọlá àwọn ọ̀dàlẹ̀ èèyàn ọ̀pọ̀ àwọn èèyàn tí Bọ́lá Tinubu ṣoore fún àwọn òun gan-an ló gbé ogun ti bàbá Ọlọ́run lọ́kọ̀ mọ̀ ọ́n ṣe tó ní kọ́ mọ́ ṣe oore sójú kan ṣoṣo kí ni máa ṣe àwọn èèyàn dúdú gan pàápàá jùlọ àwa Yorùbá ọ̀tẹ̀ ti pọ̀ jù àwọn tí wọ́n bá ṣe wá lóore ibi la fi sú wọn àwọn tí jàgàbá ń ṣe lóore ló sọ pàǹpá tí wọ́n sọra wọn di kàbá pé Tinubu ò ní gòkè aṣojú Odùduwà aṣíwájú fún gbogbo akẹ́wì ní tilé toko èmi ọmọ tí máa ń ṣe Arẹ́gbẹ́ṣọlá ara rẹ̀ ò balẹ̀ rárá àìsàn àti àrùn burúkú ní kí ara èèyàn má balẹ̀ wálawàlá gánragánragánragánrá àfẹ́mí mo lè sọ̀rọ̀ ẹ̀tẹ́ lèèyàn máa padà kàn ara ọmọlúàbí máa balẹ̀ díẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tí Ọlọ́run lo Tinubu fún tẹ́ ẹ fi gòkè tẹ́ ẹ wá ní ìṣubú rẹ̀ lẹ́ ń wá ẹ̀yin nu Ọlọ́run nu ọba tí kì í sáré kó tó mú ọmọ ẹ̀dá èèyàn àṣé Arẹ́gbẹ́ṣọlá lè máa tọrọ àforíjì lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu bàbá Bísí Àkàndé Gbóyèga Oyètọ́lá àti ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun aṣojú Odùduwà àwọn ò ní kí wọ́n má foríjì torí ọ̀rọ̀ olóṣèlú ò ṣeé dá sí ìgbà tí wọ́n parí ìjà láàrin ara wọn èèyàn ò ní mọ̀ ṣùgbọ́n èyí tí jẹ́ òdodo ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá ó ti fa nǹkan lé púpọ̀ ó ti sọ̀rọ̀ jù. a gbé wọn ibi tó yẹ kó wà lọ wọ́n aṣọ àwọn ọ̀dọ́ náà lé wa lórí. àwa dẹ̀ ti búra wípé ẹnikẹ́ni tó bá fi ra ìwé Ọlọ́run níbi táwọn wà àwa á bẹ Ọlọ́run kọ́ ló yẹ pẹ́rẹ́. ìdí fi tú ara ibi ìrábìdì lẹ́nu Arẹ́gbẹ́ṣọlá ìgbín ìrágbìjí Tinubu ń tọ̀ sára lórí ọ̀rọ̀ òṣèlú hábà ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ṣùgbọ́n ṣá bí ogun bá jẹ lọ ọgbọ̀n ní jẹ́ bọ̀ nígbẹ̀yìn ìwà àti ṣe Arẹ́gbẹ́ṣọlá nígbà míì àfi bíi pé èèyàn mú ọtí kà ìgbà míì yóò dàbí pé èèyàn mú ọtí èrè ìgbà míì ìwà àti ìṣe Arẹ́gbẹ́
yóò dàbí pé èèyàn mu tí kànnì àfi bí ìgbà pé èèyàn mu gégé mu ìgbà míì yóò dàbí pé èèyàn mu burúkutu. ọ̀rọ̀ Arẹ́gbẹ́ Pákáleke fùrọ̀dán kí ló dé gan-an tára rẹ̀ ọ̀balẹ̀. bàbá Moshood Adéòtí orúkọ yín dáa púpọ̀ nílùú Ìwó ọmọlúàbí sì níyín ṣùgbọ́n Arẹ́gbẹ́ṣọlá tẹ̀ǹtẹ̀lé yìí ṣé yóò sì ṣèṣore? ṣé Arẹ́gbẹ́ ò ní ba orúkọ yín àti yìnyín jẹ́? bàbá ọ̀rọ̀ nu bẹ́ẹ̀ bá mojú mọ́ra Moshood Adéòtí ẹ̀yà tètè padà sẹ́yìn. ọmọ ọdún mélòó ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tí fi ń sọ ìtàn ẹgbẹ́ Afẹ́nifẹ́re pé àwọn jọ dá Afẹ́nifẹ́re kalẹ̀ ni? ṣé ọkùnrin yìí tiẹ̀ mọ nǹkan tí ń ṣe? Démọ́lá Adélékè rọra má jẹ́ kí Arẹ́gbẹ́ṣọlá kó tapo sí aṣọ àlà rẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. ayé ń fi ọ ìlú ń fi ọ. Arẹ́gbẹ́ṣọlá tẹ́ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de yìí ṣé kò ní mú àbùkù lọ́wọ́? Arẹ́gbẹ́ṣọlá kọ́ ló gbé ọ dépò gómìnà. Ọlọ́run àti ọlá bàbá rẹ pẹ̀lú ọlá ẹ̀gbọ́n rẹ Isiaka àti ìpinnu aráàlú ló fi di gómìnà. Démọ́lá má jẹ́ kí ẹnìkankan tọ̀ ọ́. Démọ́lá Arẹ́gbẹ́ṣọlá kọ́ ló sọ ọ́ di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. ìfẹ́ tí aráàlú ní sí ìdílé yín lọ́rọ̀ lọ́wọ́. Démọ́lá Adélékè kúrò nídìí ẹ̀tàn. Arẹ́gbẹ́ṣọlá tí Tinubu sọ́dọ̀ èèyàn tó sì yẹ̀yẹ́ rẹ̀ tó bá òun. bí èdè àìyedè bá dé ta ni ọwọ́ á kù tí Arẹ́gbẹ́ṣọlá ò lè dà? ni mo fi ń pariwo fún wọn Démọ́lá Adélékè kó rárá kó sì rọra ṣe lórí ọ̀rọ̀ Arẹ́gbẹ́ kì í ṣèyàn re. Démọ́lá mo fẹ́ kó lo làákàyè. ẹ jẹ́ ká bira wa léèrè oore wo ni Arẹ́gbẹ́ṣọlá ṣe fún ìpínlẹ̀ Ọ̀ṣun? ṣé àwọn pọ́lísì ìranù àwọn pọ́lísì tó dàbí ẹni orí rẹ̀ gbálẹ̀ tó gbé wá ṣe lóore? ṣé state of Ọ̀ṣun lóore yúnífọ́ọ̀mù kan ṣoṣo fún gbogbo akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe lóore? tá a dá akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn mọ̀ ṣé ọpọ́n ìmọ̀ tó gbé wá lóore? àsìkò ọpọ́n ìmọ̀ làwọn ọmọ ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Ọ̀ṣun fẹ́ẹ̀lì lọ pòròpò. ọ̀nà bábọ̀ ọ̀nà mélòó ló parí kó tó lọ? níbo ló bá iṣẹ́ ìdú Ọ̀ṣun airport dé kó tó kógbá sílé? áfúsá áfúsálárì tí ń san fún àwọn òṣìṣẹ́ ọba ṣe lóore? òbítíbitì gbèsè tó jẹ kó tó kú nípínlẹ̀ Ọ̀ṣun ṣé ọmọ Ọ̀ṣun gbàgbé ni? Démọ́lá Adélékè fura lórí ọ̀rọ̀ Ràúfù. àwọn tí Tinubu forí ṣe fọrùn ṣe fún àwọn gan lọ́pọ̀ jù nínú àwọn tí wọ́n fẹ́ yí babalágbò dáná níjọ́sí. ṣùgbọ́n ṣá Ọlọ́run ju ẹ̀dá lọ. àwọn bíi tí èèyàn ò fi ọkàn sí ní Ọlọ́run ti rán bàbá Tinubu lọ́wọ́. àwọn ọ̀dàlẹ̀dà wọ́n ti bá gbà lọ. omi ayé ti gbé wọn lọ. àwọn èèyàn dúdú ẹni tó bá gbé wa léyìí gan là á máa fi yan ọ̀hún hàn lé mọ̀. ta ni jẹ́ Yẹmí Ọ̀ṣínbàjò? àṣeyàn kan tó fúyẹ́ jẹwé lọ ní bàbá. ọlá Tinubu ni gbogbo wọn ń jẹ wọn ò léèyàn. Yẹmí Ọ̀ṣínbàjò darí dé ìgboro Èkó nígbà tí ìjọba bọ́ lọ́wọ́ wọn. Ọ̀ṣínbàjò kò rí ẹnì kankan lọ pàdé rẹ̀ ní airport àfi òun àtìyàwó rẹ̀ nìkan. kò sí red carpet. àṣé wọn ò jẹ́ nǹkankan. níbo ni Babafẹ́mi Òjùdú wà? àwọn ọ̀dàlẹ̀ èèyàn ojú yín ti já. ẹ ti parẹ́ nídìí òṣèlú ẹ̀yin ìka ènìyàn. ẹ̀yin ẹgbẹ́ APC ní Kwara ipa wo ni bàbá Lai Muhammed
àti Gbémisọ́lá Sàràkí kó níbi àṣeyọrí bàbá Tinubu ṣé wọ́n dúró déédéé ṣé wọn ò sojú méjì ṣé wọn ò ṣekúṣẹyẹ ìbéèrè nu ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC ní Kwara kọ́mọ jáwọ́-jásẹ̀ níkùn tó aṣojú Odùduwà lórúkọ tèmi aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko ká tún gbọ́ra wa nígbà míì.